Mo kí àwa ọmọ Ọlọ́run níbikíbi tí a gbé wà wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o. A ò ní ṣàárẹ̀ lọ́dún yìí àti ní ọdún tó ń bọ̀. Ire á wá wa rí, ayọ̀ á wá wa rí o. Àlàáfíà á fi ilé wa ṣe ibùgbé. Ọ̀dẹ̀dẹ̀ wa á kún fún ayọ̀ àti ìdùnnú ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa lẹ́ẹ̀kan sí níbikíbi tí a gbé wà. A kú ọjọ́ tòní. Àgbéyẹ̀wò wa tòní, òun ni mo pè ní àwòrán ọdún tó ń bọ̀. Àwòrán ọdún 2023. 2023. Ní agbára Ọlọ́run ọ̀gá ògo tó dá ayé, tó dá ọ̀run, yóò dé bá èmi àti rẹ ní àlàáfíà ní orúkọ Jésù Kristi. Àní, mo gbàdúrà wípé 2023 kò ní bá èmi àti rẹ ní orí àìsàn, kò ní bá wa ní mọ́ṣúárì, kò ní bá wa nínú gbèsè, kò ní bá wa nínú àìríjẹ, bẹ́ẹ̀ ni kò ní bá wa nínú àìrímu ní orúkọ Jésù Kristi. Ọ̀nà èmi àti rẹ á là, àáríjẹ, àárímu, àáríná, a sì rí lò lórúkọ Ọlọ́run ọ̀gá ògo Jésù Olúwa wa. Àmín. Àwòrán ọdún 2023. Ẹ jẹ́ a jọ gbé ìyẹ̀wò. Ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé àwọn onídàájọ́ orí 1. Ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4. Júdà sì gòkè lọ. Olúwa sì fi àwọn ará Kénáánì àti àwọn Pérísì lé wọn lọ́wọ́. Wọ́n sì pa 1000 ọkùnrin nínú wọn ní Béṣákì. Wọ́n sì rí Adoni Béṣákì ní Béṣákì, wọ́n sì bá a jà. Wọ́n sì pa àwọn ará Kénáánì àti àwọn Pérísì. Ṣùgbọ́n Adoni Béṣákì sá, wọ́n sì lépa rẹ̀, wọ́n sì mú un. Wọ́n sì ké àtàǹpàkò ọwọ́ rẹ̀ àti ti ẹsẹ̀ rẹ̀. Adoni Béṣákì sì wí pé, 70 ọba ni èmi gé ní àtàǹpàkò ọwọ́ wọn àti ti ẹsẹ̀ wọn, tí wọ́n ṣa oúnjẹ lábẹ́ tábìlì mi, gẹ́gẹ́ bí èmi ti ṣe, bẹ́ẹ̀ ni Ọlọ́run san fún mi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọdún tí à ń wọ̀ lọ yìí, ó jẹ́ ọdún ẹ̀san Olúwa. Ọdún ẹ̀san Olúwa. Ọdún tí ìjọba yóò gba ìjọba. Ọdún tí ìjọba yóò gba ìjọba. Ọdún tí amúnisìn yóò di ẹrú. Ọdún tí amúnisìn yóò di ẹrú. Ọdún tí ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò kó ẹ̀san ẹ̀ṣẹ̀ wọn. Ẹ gbọ́, ọdún tí ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò kó ẹ̀san àti èrè ẹ̀ṣẹ̀ wọn. Jù bẹ́ẹ̀ lọ, ọdún 2023 yóò jẹ́ ọdún ẹ̀san. Àní, ọdún tí
ìjọba yóò gba ìjọba. Ọdún tí ìjọba Ọlọ́run yóò lékè ìjọba òkùnkùn ní ọdún tí à ń wọ̀ lọ yìí. Ọdún tí a ó gba agbára lọ́wọ́ amúnisìn. Ọdún tí a ó gba agbára lọ́wọ́ àwọn tí ń fini ṣẹrú. Ọdún tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò gba òmìnira kúrò nínú ìgbèkùn. Ọdún tí a ó tú òǹdè sílẹ̀. Ọdún 2023 yìí ó jẹ́ ọdún tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àlàjá, ṣùgbọ́n tó jẹ́ fún àwọn olótìítọ́ ènìyàn. Gẹ́gẹ́ bí a ti ṣí mi ní àwọn àwòrán ọdún 2023 jẹ́ àwòrán tó rẹwà. Ṣùgbọ́n kan tí ó wà níbẹ̀ ni wípé yóò jẹ́ àwòrán ìdojúkodò àti àwòrán ìyípo fún oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Gbọ́, ọ̀pọ̀lọpọ̀ tí ó ti pa ènìyàn, òun láti pa idà pawò. Ẹni fi ẹnu pànìyàn, ẹnu láti fi pa. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Nínú ọdún 2023 tí à ń wọ̀ lọ yìí, kì í ṣe ọdún tó fàyè gba ìṣẹ́yún. Kò ń ṣe ọdún èyí tí ó fàyè gba ìmutípara. Kì í ṣe ọdún tó fàyè gba èké ṣíṣe àti ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn. Kì í ṣe ọdún tí ó fàyè gba àfẹ́ayé. Ó jẹ́ ọdún tí èmi àti rẹ láti rìn tọ́ nínú Ọlọ́run. Àwòrán ọdún 2023. Àwòrán ẹ̀san ni o. Àwòrán ẹ̀san ni o. Ẹni tó ń ṣe rere á kó ẹ̀san rere. Ẹni tó ń ṣèkà á kó ẹ̀san ìkà. Bí o bá ti ń ṣe àgbèrè, tètè jáwọ́. Bí o bá ti ń ṣe iṣẹ́ ibi, tètè jáwọ́. Bí a ṣe rán mi ni mo tètè jẹ́ iṣẹ́ yìí fún ọ. Kí o ti tìwòyí tètè máa gbọ́. Àwòrán ọdún 2023. Ọdún 2023 kì í ṣe ọdún ṣeréṣeré o. Tètè yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ báyìí. Torí Ọlọ́run sọ wípé òun kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, bí kò ṣe kí ẹlẹ́ṣẹ̀ kó ronú kó pìwàdà. Ìdájọ́ Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ìwé Mátíù orí 3 láti ẹsẹ̀ 1. Ní ìjọ́ wọn ni Jòhánù bátísímù wá. Ó ń wàásù ní ijù Jùdíà. Ó sì wí pé ẹ ronúpìwàdà, ẹ ronúpìwàdà, ẹ ronúpìwàdà, nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Àwòrán ọdún 2023 ló ti gbọ́ yìí o, ni mo ti tètè fi ránṣẹ́ síta yìí o. Tètè gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, kó bá lè bọ́ nínú ìyà ẹ̀san èyí tó ń bọ̀. Àwòrán ọdún 2023 yìí
àwòrán tó rẹwà ní lótìtọ́, ṣùgbọ́n kò rẹwà fún oníṣẹ́ ẹ̀ṣẹ̀ o. Kò rẹwà fún oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Fi ohun tó tọ́ síbi tí ó tọ́ sí. Gbogbo ohun tí o ti gbà lọ́nà ẹ̀rú, dá a padà. Gbogbo ohun tí o ti fi èké kéjọ, dá a padà. Ṣùgbọ́n fún àwọn ọmọ Ọlọ́run òtítọ́, àwòrán ẹ̀san ni lótìtọ́. Ṣùgbọ́n ìwọ tí o níṣẹ́ rere lọ́wọ́, tí o ń ṣiṣẹ́ Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo, yóò jẹ́ ọdún ẹ̀san ohun rere fún ọ. Jésù wípé, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkálùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí, nínú ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 12. Olúwa dé tán, ẹ gbáradì fún ìdájọ́ ẹ̀san. Olúwa yóò wà pẹ̀lú wa. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé. Jésù Olúwa wa. Àmín. Jésù ni Olúwa. Thank you. Wow! Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by Evangelist Adeniyi, aka Kinikinse. God bless you.